àwẹ̀ tá a gbà yìí. àwẹ̀ tá a gbà yìí tá a wà lẹ́nu ẹ̀ tó kù fẹ́rẹ́fẹ́ ká sọ̀kalẹ̀ rẹ̀ yìí. ọgbọ̀n ni o. ọgbọ̀n lágbà. ọgbọ̀n. àwẹ̀ tá ń bẹ lẹ́nu rẹ̀ tá ń dágbére rẹ̀ lónìí. babalágége ní ọlọ́run kádàrá lọ́dún yìí wípé ọgbọ̀n lágbà. méjì ló kù lọ Sunday lásọdún. abalọ ibi ọdún lé. wọ́n bá níta ló wí ikú Afẹlẹlẹ sábẹ́ rẹ̀. n tó dá mi lójú ni mò ń wí. ó yẹ kí ẹsẹ̀ jáde lé kéwu nǹkan ní máa fọ́ yín lórí. ó sì lè dájọ́ lẹ̀ mo dá lẹ̀. mo dá ẹyẹ sínú àásọdún Sunday. àbí. ẹ̀rí tá a sì rí lórí rẹ̀ ni pé ọdún tó bá àwẹ̀ tó bá ti kárí báyìí ká jọ bẹ̀rẹ̀ ní Haúsá tó dé Saudi wọ́n lọ sún parí ẹ̀. wọ́n rí lálẹ́ Sátọ̀dé. abalọ yìí di Sunday wọn jòkó lé. ọlọọlọ. torí mi ò mẹ́lẹ́ sọ fún ọ pé dandan lọ́gbọ̀n. wọ́n láwọn mẹ́sàn-án lánàá gbígbà méje ní 29 méjì ní 30. òsì àwọn òkè 29 gangan lóṣù àìtètè róṣù lójú ọpọ mọ. wọ́n ò rí yìí àwẹ̀ ti fún àjù. wàláì ó kàṣẹ́ bí wọ́ọ̀lì. ẹni àwẹ̀ ọdún ni ò bá pò ọjọ́ mi mú mi lójú ọmọ sọ fún ọ ọlọ́run kalẹ̀ fún gbogbo wa ni kálukú gbé wọ́n ní ọlọ́run ọmọ burú bá ìwọ nìkan nípa rẹ̀ ká wa tó báyìí. Allah. n tí ì rí ẹni náà ti pa rẹ̀ ká àwọn oúnjẹ rẹ̀ tí ó gbé agbáwẹ̀ fóun kò sí. táwa gbà tó bá jíwọ́ lágbo kan á mú mi ní pé ta ni wọ́n gan. káì kábíyèsí rẹ̀ ọlọ́run Allah. ọba tó kí olówó mẹ́lẹ̀ tó ní ògbọ́dọ̀ mọ́ gbà. Dear brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today, 29th day of March, 2025 AD, equivalent to 29th day of Ramadan, 1446 after the hijrah of our most noble leader, Prophet Muhammad sallallahu alaihi wasallam, brings us to the end of 1446 Ramadan fast. Today, the 29th day of Ramadan, we received reports from various Muslim leaders and organizations such as Sheikh of Borno, Emir of Dutse, Emir of Argungu, Emir of Maru, Emir of Daura, the Emir of Zazzau, and also the leadership of the Jibwis in Jos, of the confirmation of the sighting of the new moon of Shawwal 1446 after the hijrah of our most noble leader. Therefore, tomorrow, 30th March 2025, makes it first Shawwal 1456 after hijrah, and also the Eid al-Fitr day.